Oluwafunke ṣọdún ayọ̀ mo bá gbégbá ọpẹ́. Oluwafunke ṣọdún ayọ̀ o mo bá gbégbá ọpẹ́ o wá ṣe yí ṣàmọ́dún wá ṣọ̀pọ̀lọpọ̀ sí i. Wá ṣe yí ṣàmọ́dún wá ṣọ̀pọ̀lọpọ̀ sí o. Aya Oyediran ṣọdún ayọ̀ mo bá gbégbá ọpẹ́. Mbọ́dún bá ti bá ní láyé o ọpẹ́ ní ká ṣe fada ní wáyé. Torí bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé àwọn tí kò ń ṣe lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ òmèbò wo olùṣọ́ ẹni dárùn mójú. Òní ọjọ́ yìí kẹfà oṣù kejì nínú ọdún ìní ìṣàlájọ ọjọ́ tàbí Oluwafunke Roseline aya Oyediran sínú ayé mi. Ọjọ́ ayọ̀ yín ló ní jẹ́ o aya Oyediran. Ọ̀wà nídọ̀jọ́ ìbànújẹ́ fún olórúkọ lọ́rùn ọba. Àbọ̀ ọmọ pé ọpẹ́ ló yẹ kó dá lọ́wọ́ Ọlọ́run ní tòní. Torí ogunlọ́gọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fa mú. Àbọ̀ ọmọ pé ọ̀pọ̀ ìjì ló ti jà nínú ayé bí. Tọ́lọ́run ọba òjò dominú àgbọ̀n rẹ̀ nù. Mo bá gbóṣù gbàràbàdà fọlọ́run ọba. Mo wá fẹ́ ṣe wẹ́rẹ́ o aya Oyediran. Mo fẹ́ relé àwọn bàbá rẹ̀. Ẹ wo ẹni ṣókájọ lọ o ẹni ṣókájọ lọ o Odile Oluwafunke ẹni ṣókájọ lọ ó yá ẹni ṣólẹ́dẹ̀ wa ẹni ṣólẹ́dẹ̀ wa Ẹdẹ tí mi àgbàlẹ̀ ẹni ṣólẹ́dẹ̀ wa Ẹdẹ níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ẹdẹ mọ̀ pọ̀ àrógùn ọmọ àrùn gbàdọ̀wọ̀lú ọmọ àrùn gúgúrú wọlé Ẹdẹ ìlú tìmí àgbàlẹ̀ ọlọ́fà àná àbọ̀ ọmọ pẹnilé bàbá tẹ̀yìn ẹ̀yìn lọmọ tìmí àgbàlẹ̀ ọlọ́fà àná àjàgẹ̀mọ kékeré ilé Ẹdẹ àwọn àjàgẹ̀mọ tẹ́rẹ̀ ilé Ẹdẹ wọn ni mò ń ké sí o igi tútù tí ò ṣe é fi dáná ọmọ ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò wúlò láàrò àbọ̀ ọmọ pẹnilé bàbá tẹ̀yìn ẹ̀yìn ni wọ́n pè lọ́mọ Oníkòyí ẹ̀ṣọ́ mádì ilẹ̀ ẹ̀dógún oníṣòwò yìí kì í gbé láàrin ìgboro mẹ́bí ìgboro ni kò yí ń gbé ẹbí mi pé kí nìdí o bí ìtòjò kọ́ mẹ́bí nítorí ogun ni torí àwọn gangan lọ́ mádì ilẹ̀ ẹ̀dógún àbọ̀ ọmọ pẹnilé bàbá tẹ̀yìn Oluwafunke mo ní ọmọ ọgbọ́n bí mo ti wí ẹ̀dẹ̀mọ̀ pọ̀ àrógùn ìlú olókìkí mẹ́bí níṣèlú bàbá tẹ̀yìn gangan ọmọ tìmùtìmù tí ò náà ní alábàárà ọmọ igúnnugún tí ò náà ní onídìrí bẹ́ẹ̀ ni wọ́n pò kí ilé bàbá tẹ̀yìn ọmọ elétí dídì tí ò náà ní aláriwo bẹ́ẹ̀ ni wọ́n pò kí ilé bàbá tó bí yín lọ́mọ ọmọ tìyàn àgbàlẹ̀ ọlọ́fà àná iwájú ọlọ́fà ò ṣe é gbámú ẹ̀yìn ọlọ́fà ò ṣe é dìímú àárín gbogbo ọlọ́fà bẹ́bí kìkì iná lálálá ní nílé bàbá tó bí yín lọ́wọ́ àṣeyí ṣàmọ́dún olórúkọ Ọlọ́run ọba Oluwafunke ní alámọ̀ọ́kẹ́ ó ní dákun bá ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ó nítorí inú dídùn lílé ọkọ ìní mú ní rántí pọ́dún àìní tún ti lé sí nínú ayé mi bá mi Thomas ọmọ Oyediran mọ́ gbọ́ bí mo ti wí o aya àdáni ọkọ rere tó ṣe é fi tọrọ ọkọ ni ó ní wàá máa ṣe ké àyà bí ẹni ò láyà láyé ọjọ́ sí ó ní wàá sì tó tọ́jú ọmọ bí ẹni àfijoyè bàbá èwe ọmọ ọlá ọmọ orò ọmọ náà bẹ́ẹ̀ ni wọ́n pò kí ilé bàbá tẹ̀yìn àbọ̀ ọmọ pé kékeré olóró wọn pẹ̀ gan àgbàlagbà orò bẹ́bí wọn pàràbà nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ àbògì tútù láìrò ọmọ afẹ́ tí mú mi kíkan àwọn ọmọ gbẹnilé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin ni wọ́n pè lọ́mọ olókè òkè òkè mẹ́bí lẹ́múrú sí o ọmọ nírẹ̀lẹ̀ láṣáda ní ìhun wáyé Oluwafunke máa ń gbọ́ bí mo ti ń wí o ó ti ṣọdún èyí níwòyí àgbọ́dún ìgbà ilé rẹ̀ ìlẹ́ni àwo ilé rẹ̀ ìlẹ́ni ọ̀wá ní fọdún èyí ṣá
pawú kò fèrè ìjọbi lórúkọ lọ́rùn wọn bá kò wá síbọ̀ ti pẹ́ láyé tó ọmọ ní fàìsàn ló gbà láṣẹ àdáni ń wáyé.